padà sórí ètò Miliki Express gbogbo ibi tó ń wò mí nínú ilé. Ẹlẹ́ẹ̀kan ká tó lọ sílé agbára mo ní àlejò mi tájọ máa kẹ́sẹ̀ tó ńlẹ̀ lónìí làjọ máa wọlé dé obìnrin ni wọ́n. Ọdún ni wọ́n iṣẹ́ ìmọ̀ fún olóko wọ́n ti wá sórí Orísun ní àìmọye ìgbà ṣùgbọ́n àwọn èèyàn jẹ́ ń gbádùn testimony rẹ̀ ó pọ̀ jàǹtì rẹ̀rẹ̀ kí làwọn àṣẹ sí bá ní ẹ wà. Àwọn èèyàn yín mọ̀ ń béèrè yín wọ́n ní kí n ṣẹ̀bi àwọn náà níṣẹ́ làwọn lọ ń pèsè àyè tó dálẹ̀ fún gbogbo àwọn ará Òṣogbo ni àti wípé wọ́n tún lọ káàkiri kí iléeṣẹ́ kó bá lè ṣe kíni kó bá lè gbòòrò kó bá lè tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé fún àǹfààní àwọn tí wọ́n ṣe wo ètò Miliki Express fún ìgbà àkọ́kọ́. Àlejò mi lórí ètò lónìí Aquila àwọn tẹ̀ la gọ̀ọ̀rà bí òun wà ní báyìí. Àbí o. Ẹ bá kí àwọn ará ilé bá mi kí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá ó kọ́ tó tọ́jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta mo kí gbogbo àwọn ará ilé ẹ kú dédé àsìkò yìí o. Àwọn náà ń jẹ yín ṣàlàfíà lẹ. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí la máa ṣe tó yìí tó yẹ pé àrí break light yín rárá báyìí. Àwọn oníbàárà wa ni gbogbo àwọn tó wọ́n ń pè wá ẹ wá sádùúgbò wa ẹ wá síbí kọ́nrọ̀ òkè òkun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ tí ó ń gbòòrò sí. Èèyàn kan pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní àwọn ní nǹkan ọmọkùnrin wọn kò pé ṣùgbọ́n àwọn ra bí eré páwọn wá ra Aquila pé Ọlọ́run in fact bọ̀dá yẹn ní ẹ wo kẹ́ ẹ dá orúkọ mi kẹ́ ẹ fi nọ́mbà mi sí àwọn èèyàn tó bá fẹ́ wá béèrè bóyá òótọ́ ni pé kàn pé àwọn pé àwọn máa ní àkótí ìletò yẹn máa kúkú sọ lórí Orísun náà. Ẹ wò ó in fact ó lágbára Aquila àfi ó kàn dàbẹ́ ní pé nǹkan kékeré la gbé kalẹ̀ kò ń ṣe nǹkan kékeré o Aquila ó ń ṣe gudugudu méje in fact àtàwọn ọmọdé àgbàlagbà àwọn ọkùnrin obìnrin gbogbo àwọn tí nǹkan oṣù wọn ò ṣe déédéé ni àwọn ní ọ̀sà ni àwọn oríṣiríṣi testimony ọ̀sà pọ̀ lóòótọ́ ẹ fi wọ̀n mí ó ní Aquila is my saviour. Yes. Arábìnrin náà wí ìgbàgbé mi ó ti gbàgbé oògùn ẹ̀ ibi tí oògùn ẹ̀ wà ọ̀sà títí ẹ̀ ó pọ̀ gan ni níbi tí oògùn ẹ̀ wà kò lágbára mọ́ láti mú oògùn yẹn ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ tébù ẹ̀ Aquila wà ń bẹ̀. nǹkan tá à ń sọ nìyẹn pé kó máa wà ní gbogbo ojúlé. ó ní bóun ti òun ò lẹ́mìí mọ́ kò sọ́mọ ọ̀dọ̀ ẹ̀ nílé kò síyàn kankan nílé òun nìkan ló wà nílé lọ́jọ́ yẹn ó ní òun kọ̀ rántí ni pé lárúbí kò sọ pé kinní yìí pé ó máa ń kí Aquila ó ní tóun kọ̀ gbé báyìí gbé tóun gbé ó lóun ò stop ẹ̀ not until ìgbà tóun rí pé òun wà relieved. In fact pé the movement yẹn kọ̀ lọ sára òun bẹ́ẹ̀ yẹn òun dẹ̀ wà okay. Ó ní ṣùgbọ́n after that kóun wá yàgbẹ́ o kóun lọ toilet kan. gbogbo yàmàyàmà tó bá wà nínú ló máa jáde. èmi tí wọ́n sọ fún pé ó máa ń his weight loss. Bẹ́ẹ̀ni. pé so púpọ̀ tó mu yẹn òun ló fà á tó fi ti gbogbo àwọn yàmàyàmà tó wà nínú ẹ̀ jáde. Fún àǹfààní àwọn tí wọ́n ti ń wo ètò yìí ní fún ìgbà àkọ́kọ́ kí ni àwọn nǹkan tí Aquila tó ń ṣe lára kí ni ìdí gangan tó yẹ kí gbogbo ilé tó yẹ kán fi ní. Ó ṣe pàtàkì kí gbogbo ilé kí wọ́n ní Aquila virgin coconut oil nílé nítorí kí ni number one nǹkan tí ó bá ń báyàn jà lára bíi diabetes hypertension arthritis ulcer menstrual pain fertility issues àwọn èmi ní nǹkan oṣù tí ò kí ń ṣe déédéé nǹkan ọmọkùnrin tí ò pé tá bá tún fi para gbogbo àwọn skin tó ti damage ẹ pé bóyá chemical ti damage skin tàbí bóyá infection or the other irun tó ń já dandruff kí la rí àwọn míì máa jẹun bí irú kan jẹ̀wà àwọn míì ò ń jẹ̀wà wọ́n gbádùn ẹ̀wà bọ̀ wọ́n lè jẹ because wọ́n bá ti jẹ àyà máa ta wọ́n gbogbo ẹ̀ ló ń take care kódà kán fún yàn poison mu bóyá mọ́mọ́ o tẹ́ bá ṣáà ti gbé mì tẹ́ gbé mú gbogbo ẹ̀ máa jáde pile èyàn tó ń pè ní jẹ̀díjẹ̀dí ẹ̀yìn ríro ara ríro pains. Wọ́n pè kan ní oil pulling. Ẹ̀yin náà ti gbọ́ ń pa ẹ̀. Mo gbọ́ ń pa ẹ̀ ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n wò wá nínú ilé mo fẹ́ kán mọ̀ nípa oil pulling yẹn. Oil pulling yẹn ó dáa gan ni
mo máa ṣe example ẹ̀ fún yín because tí a bá ṣàlàyé ẹ̀ ó lè má yé yín. Ṣẹ́rí oil pulling yẹn at least once a day or twice a day la máa ṣe. Kí ni nǹkan tó ń bá ṣe ṣe ẹnu ni oil pulling. Ẹ̀wọ̀n tí wọ́n ti níwò lẹ́yìn. Ẹ̀rù ń bẹ lòmíì láti lọ sọ́dọ̀ àwọn dókítà eléyín. Kò sí nǹkan kan tó ṣe ẹ lọ rí dókítà eléyín yín o. But tẹ́ bá ní emergency nsìn or ẹ fẹ́ kí eyín yín kó máa dán, ẹ fẹ́ kí kòkòrò máa dúró lẹ́yìn. Ṣé rí cover yìí ẹ ṣáà ti bu ẹyọ kan ẹ̀ bí mo ṣe ń bu yìí. Ẹ dà sẹ́nu. Ẹ má yìí sí gbé mi o. Gágù báyìí. Ṣé rí bí mo yé ń ṣe? Kùtùkùtù bẹ́ẹ̀ yẹn. Ẹ má gbé mi o. Ẹ kàn rán máa yí káàkiri inú ẹnu. Ẹ bá ṣe jí láàárọ̀. Bí ẹni pé ẹ kàn ṣe báyìí. Bí agbègbè ìlàmọ̀ náà bí tán bá fomi sẹ́nu pé ṣùgbọ́n Aquila lè máa fi sẹ́nu. Ẹ ṣe bẹ́ẹ̀ fún between 5 to 15 minutes. Ẹ wá lọ tú dànù. Ẹ má gbé mi o. Ẹ lọ tú dànù. Ẹ jẹ́ ṣẹ̀ṣẹ̀ wá fọyín yádà pákò ni tàbí brush anything tẹ́ bá fi ń fọyín. Ẹ mọ nǹkan tí ẹ máa ṣe fún yín. Gbogbo àwọn kòkòrò tó máa ń bára jà ẹnu ló sì ń bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo ihò eyín, gbogbo ẹ̀gbẹ́ yín wọ́n gbà wọnú ẹ̀jẹ̀ lọ ṣe jàǹbá. So tẹ́ bá ń ṣe yẹn lójoojúmọ́ ẹ rí pé ara máa yá kága. Àwọn tó ní arthritis náà máa benefit from oil pulling. Eyín á tún máa sharp, then breath ẹnu yóò ní máa rùn. Gbogbo àwọn tó ní pé gbogbo nǹkan làwọn ti try, ẹ try oil pulling. Mi ò mọ Yorùbá tá máa pé o ṣùgbọ́n ẹ ṣáà fi Aquila sẹ́nu kẹ́ yí kiri fún 5 minutes tàbí 15 minutes. Tẹ́ bá ti tú dànù ẹ ṣẹ̀ wá lọ fọ eyín. Ó máa jẹ́ kí gbogbo eyín kò ní sí ihò lẹ́yìn. Ihò gan tó bá wà ńbẹ̀ kò ní dùn yín. In fact tẹ́ bá try yẹn ẹni tó bá ní pain lọ́wọ́ ẹ̀kan ni. Wọ́n ní brush tá bá lò immediately tá bá ti lò tán pé ó yẹ ká fi sínú salty water àbí ká fi sínú warm water tó wà salted a little bit so that a lè fọ germs tí a fọ jáde pé oil pulling yẹn pé ó máa ń kó germs kúrò lẹ́nu. Bẹ́ẹ̀ni o. Ó dẹ̀ ó máa ń jẹ́ kí gum èèyàn kó wà healthy kó dẹ̀ pink. Torí kẹ́ bá lè mọ̀ pé mo ṣe. Àyẹ̀ ṣe ẹgbà research ẹ á mo pàtẹ́wọ́ fún yín. Ẹ rí lè gbá research yẹn. Mo ṣe research mi dáadáa nítorí àwọn olólùfẹ́ mi náà ni kó bá lè gbé wọn. Ẹni tí ò bá ń lo Aquila fún nǹkan kan rárá tó bá tiẹ̀ jẹ́ oil pulling yẹn nìkan ni. Ṣé mọ̀ pé nǹkan kan wà tí wọ́n sọ pé prevention is better than cure. Ariwo tá à ń pa ní Aquila nìyẹn. Gbogbo àwọn tí wọ́n ń wò wá ní ẹ jọ̀ọ́ prevention is better than cure. Aquila ó ń ṣe prevention ó tún ń ṣe cure ṣùgbọ́n tí disease bá ti dé ìbẹ̀rù á wọ̀ oríṣiríṣi ìgbàgbọ́ téèyàn need láti fi jẹ́ kára tún dá ó máa wá tún wá need ó máa pọ̀ sí téèyàn máa need but tẹ́ bá ń ṣe gbogbo nǹkan kéékèèké lójoojúmọ́ ẹ máa rí pé ẹ ń prevent àwọn nǹkan nítorí ìjọ iwájú náà ni so ẹ jẹ́ ká máa lo Aquila ẹ máa ṣe oil pulling ẹ pè wá tẹ́ bá fẹ́ ká ṣàlàyé bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ pè wá lẹ́yìn ètò a máa sọ bá ṣe máa pè wá. àwọn ọmọ kéékèèké. àwọn ọmọ kéékèèké náà gbádùn oil pulling jù wọ́n gbádùn ẹ̀ lẹ́kọ̀ọ́ sọ fún wọn. láti fi ọmọ ọdún mélòó. Ṣé mọ̀ pé àwọn ọmọ ọwọ́ a máa ń fi nǹkan sí cotton wool a máa fi nu ẹnu wọn. Aquila ẹ lè fi sí ẹ fi sí cotton wool kẹ́ clean ṣe mọ àwọn milk kankan ẹnu wọn kò sí nǹkan kan tó ṣe ẹnu wọn wọn need the brush but ẹ bá fẹ́ clean ẹ fi Aquila sí ó máa ń pa kòkòrò èmi ní bacteria fungi virus. ọmọ tó máa jẹ sweet jẹ chewing gum jẹ chocolate. ó tiẹ̀ tá bá ṣe lẹ́ẹ̀mejì oil pulling yẹn in fact ó dàbí pé first time tá máa sọ̀rọ̀ oil pulling lórí ètò yìí nìyẹn. This is the first time mo kà dé actually ṣẹ́yìn kó tó nípa gorí ètò lẹ́ẹ̀kan èmi àti ẹ̀yin à ń sọ̀rọ̀ ń ta ẹ̀ fún mi ní testimony ọ̀kan tó ń sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ tó ń lo Aquila mo wá lọ sórí page Aquila mo wá rí oil pulling mo wá kà á èmi dẹ̀ sì wà nínú group kan lórí Facebook tó ń sọ̀rọ̀ nípa oil pulling yìí tí mo ti ń ṣe nínú ilé fúnra mi tí mo dẹ̀ ti rí ìyàtọ̀ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo kọ́ rí pé gbogbo àwọn ẹran inú ẹnu mi ó kó bákan ó kó gbogbo ẹ̀ ìgbà tí mo dẹ̀ máa ṣe fún bíi 15 minutes tó ń sọ mo rí ìyàtọ̀ láàrin bíi ọjọ́ 2 sí 3. ó lágbára gan. you know so mo rò pé gbogbo àwọn olólùfẹ́ mi náà ó yẹ kí wọ́n jẹ àǹfààní ẹ̀ púpọ̀ ẹ̀ńtẹ́ mi nínú ilé a máa lọ sí lágbára ní ìsìn tó bá padà dé a sọ díẹ̀ nípa oil pulling yẹn adẹ́tù wa sọ nǹkan tí Aquila tán fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní good news kan fún gbogbo àwọn ará Òṣogbo pátápátá àti gbogbo àwọn tó wà ní agbègbè Ẹ̀bẹ̀ tá bá padà dé a máa sọ̀rọ̀ lé lórí náà
gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ kú dédé àsìkò